tá a bá wo dáadáa ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ńlẹ̀ tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ń béèrè lọ́ọ̀ mi. Awikonko sẹ́ẹ̀ni dá sí ni, Awikonko sẹ́ẹ̀ni sọ sí ni, ọ̀rọ̀ wo ọ̀rọ̀ wípé Ọọ̀ni rìṣà àti Aláàfin Ọ̀yọ́ ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé pé wọ́n ti parí ìjà. Àwọn méjèèjì sì ti fohùn ṣọ̀kan wípé ìfẹ́ àtìrẹ́pọ̀ ló kù táwọn fẹ́ gbé lárugẹ. Mo la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi lójú ìwòye mi ìjà kankan ò parí. Mò ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ bó ṣe rí o. Kennedy tí mo fi ní ìjà ò parí ni pé ìjà kọ́ níbẹ̀ láàrin àwọn méjèèjì, dúkù ni, ìlara ni. Ìjà ló sì ṣe parí, dúkù kọ́. Bàbá Ìjẹ̀bú Kẹ̀síntìn kọ́lọ́n ọba ó járe ń pẹ́, bẹ́ẹ̀ làgbà gidi ṣe àgbà tí ọ̀fẹ́ kẹ́yìn wọn bàjẹ́ ìmọ̀ ń tójú ayé ara ẹ̀ ṣe rin. Torí wípé ìgbésẹ̀ tí bàbá Ìjẹ̀bú gbé gbogbo á ti ń pòǹgbẹ fún lọ́jọ́ tọ́pẹ́. Ọ̀tọ̀ níbi tá a fojú òpó sí, ọ̀tọ̀ níbi tọ́nà gbà. Àwọn ibi tá a fojú òpó sí ń gbà náà láti ìgbà tẹ́mi Àkàndọ̀rọ̀ Awikonko ti ń sọ̀rọ̀. Mò ń sọ̀rọ̀ látàyè Abraham Adésànyà, Pa Aláyàndé, bàbá kí lorúkọ bàbá Ọ̀nàbánjọ àbí irọ́ bàbá Ayọ̀ Adébánjọ, Pa Fásọ̀rántì, Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́. Àwọn tẹ́mi ń fọkàn sínú wípé wọ́n dàgbà jà méjèèjì lọ. Èyí ò nígbà tí Aláàfin àná gan ń bẹ láyé pé wọ́n dàgbà jà méjèèjì lọ. Bí wọ́n ṣe wá dàgbà tóun kí wọ́n bá wa pe àwọn méjèèjì sí gbọ̀ngàn kan. Gbọ̀ngàn tí wọ́n bá pè wọ́n sí kí wọ́n gbìyànjú kí gbogbo àwọn gómìnà tí ń bẹ nílẹ̀ Yorùbá kí wọ́n péjú pésẹ̀ bẹ̀ kí wọ́n wá dọ̀bálẹ̀ fún wọn ń pé n tí bá ń bẹ láàrin wọn kí wọ́n parí ẹ̀. Eléyìí ńgbà tá àti ìmọ̀ wúlẹ̀wúlẹ̀ tí ń fàjà gan ntọ́ wá ń fa wúlẹ̀wúlẹ̀ tí ń fàjà ńlọ́jẹ́ kémi Àkàndá ó rí pé ìjà ẹ̀ ò lè parí. Tá a bá ní kí àwọn méjèèjì ọmọ háàtì fún wa kí wọ́n máa ṣe dírámà, kí wọ́n ríra wọn kí wọ́n máa rẹ́rìn-ín, kí wọ́n jọ máa ya fọ́tò kan máa tẹnubọra wọn lẹ́nu. Ó possible, acting ni, kò real, kò dénú kò dọ́kàn. Torí pé n ti ń fa ìjà gangan bẹ́ẹ̀ tí ọ̀sẹ́ni tó fẹ́ mú kúrò. Sálàfin Ọ̀yọ́ gbà wípé Ọọ̀ni ju òun lọ. Sí àwọn ìtàn tí wọ́n ń pa lọ́yọ̀ọ́ ṣé wọ́n lè stop ẹ̀? Ṣé wọ́n ti gbà lọ́yọ̀ọ́ wípé àpèrè Oòduà ju àpèrè Aláàfin lọ? Ṣé wọn ò ní sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ empire mọ́? Torí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ oòjíire bí tí wọ́n ń fò fáyọ̀ tínú wọn ń dùn. Ṣùgbọ́n ẹ̀yin náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ojú ìwòye wa ọ̀tọ̀, ojú tí èmi Àkàndọ̀rọ̀ Awikonko fi máa ń rí nǹkan ọ̀tọ̀ ni. Ó kọ́ tó bá wu kálukú ló lè pè mí o. Ẹ lè pè mí lóníjàngbọ̀n, ẹ lè pè mí lóní wàhálà, ẹ lè pè mí ló dádíjálẹ̀, ẹ lè pè mí lẹ́ni tí ò fẹ́ kíjà wọn parí. Ìjà kankan ò sí láàrin wọn. Torí tẹ́ bá béèrè lọ́wọ́ ọ̀tún ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín. Ọjọ́ wo lọ ní àtàláàfin dìmú? To the best of my understanding, ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé àti Ọọ̀ni ọba ẹni Ìtàdéyẹyè Ògúnwùsì kọ́ ní ń jà. Àwọn méjèèjì ò níjà kankan bí ti wù kọ́ mọ́. Àpèrè méjèèjì ní ń jà. Àpèrè Oòduà, àpèrè Aláàfin, àwọn méjèèjì ní ń jà. Torí pé ìjà yìí ti wà ńlẹ̀ kọ́ba Akeem Ọwọ́adé ó tó dé. Dúkù yìí ti wà ńlẹ̀ kọ́ba ẹni ìtàn Ògúnwùsì ó tó dé. Ọ̀dà o kò sẹ́ni tí ó sọ wípé ọ̀dà Ọọ̀ni fipò ṣàgbà ọ̀yà ìjà gbà pé Aláàfin ju ńbo ló ti fẹ́ wáyé. Ṣùgbọ́n sálàfin gbà. Mo mọ̀ wípé gẹ́gẹ́ bí olóye tí gbogbo ọmọ Yorùbá jẹ́ ẹ ti wò dáadáa wípé lóòótọ́ ni bọ̀bọ́ Àkàndá yìí sọ. Bàbá Ìjẹ̀bú Adébútú Kẹ̀síntìn, bàbá máa méjèèjì wọ̀yẹ̀wò. Wọ́n jọ rèé ṣèpàdé. Àbájáde ìpàdé wọn lágbára pọ̀ o. Ọ̀yọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀.
ọmọkùnrin kan bẹ tí pìtìpìtì ayé ò ní pẹ́ bá tókun pupa ò ní pẹ́ gbé lọ ó pera rẹ̀ ní Àmọ̀tẹ́kùn Oòduà. Wọ́n jẹ́ ó yé mi wípé kì í sọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ni bí Gbàrànmí ṣe wá dẹlẹ́rù bá jínífẹ́ ṣe é dọkọ ẹni bí yóò ṣe ru tẹni ẹlẹ́ni lérí fatí ẹ̀ lọ́wọ́ ni ò tí ì yé mi torí pé nǹkan tárákùnrin yìí ń pò ìgbà tí ó bá fi jiná tán ní gbígbóná gbòòrú tá a jọ pọ̀lọ́kọ́ lọ́wọ́ má jẹ́ ò sídàlé lórí bó bá sídàlé lórí yóò bó lórí tòrótòró bíi ọ̀rọ̀ nu fíìmù Ajílẹ̀yẹ. Now kí n má lo àmì fàágùn rárá orí ìtàkùn ayélujára ni mo ti rí ìròyìn ọ̀hún. Ìròyìn tí mo rí ń bẹ̀ ó ní pé Ọọ̀ni Aláàfin reconcile in Lagos form Council of Yoruba Unity. Council of Yoruba Unity ẹgbẹ́ dùn fọ́ọ̀mù náà ó ọ̀rọ̀ dùn sọ lẹ́nu sótánù àwọn méjèèjì kí ni wọ́n jà fún kí náà ń jà fún gan wọ́n jà dúkù ni ọ̀tẹ̀ àti lára ipò tọ́gbẹ́ni wà ńlówù mi bẹ̀ mọ́ fẹ́ dé ẹni tó sì ní ipò lè kú lórí ipò yẹ̀kínì tó lè yẹ ò sí. So ẹ jẹ́ nǹkan tí múnú àwọn ọmọ káàró òjìrè dùn ó tó kó múnú èèyàn dùn ṣùgbọ́n aláròjinlẹ̀ ni wá. Leading Yoruba traditional rulers, the Ooni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì and the Aláàfin of Ọ̀yọ́, Ọba Bímbọ́lá Òwádé met in Lagos on Friday in what has been described as a landmark reconciliation between the two ancient thrones. Reconciliation níbo? Kò sí reconciliation kankan. Wọ́n jókòó ṣé bàbá wa bàbá Ìjẹ̀bú ṣé yóò na Ọba Bímbọ́lá Òwádé ni àbí yóò kọ́ ẹgbàá bo Ọba Adéyẹyè ní Ògúnwùsì Ọọ̀ni Adéyẹyè ní Ògúnwùsì? No, ẹ má jà já ọ̀rẹ́ ní kẹjẹ́ ká mọ̀ ṣe kílẹ̀ Yorùbá ó lè dàgbà sókè nǹkankan ntí bàbá Ìjẹ̀bú ọmọ sọ̀rọ̀ àmì èjì ó sì mọ rẹ́rìn náà ni bàbá kò sí jà á lè jà àwọn olólùfẹ́ wa ni àwọn ọmọ ẹ̀yìn wa ni wọ́n ń bára wọn jà àwọn náà ń kó kúkú nǹkan tí ò ṣe meanwhile reality làwa kan ń sọ láàrin wọn. So at the end, okay, the meeting was convened by businessman and philanthropist Keshinton Adebutu as part of activities marking his birthday celebration. At the end of the deliberation, both kings jointly announced the establishment of the Joint Council of Yoruba Unity, JCUY, a new body aimed at promoting peace, cultural preservation, and socio-economic development across Yoruba land. In a communique signed by the Ooni and Aláàfin and witnessed by Mr. Adebutu, the royal fathers reaffirmed their shared commitment to unity, mutual respect, and the advancement of the Yoruba nation. Today marks a defining moment in our shared history. We are committed to promoting harmony among Yoruba sons and daughters and to upholding the sacred values of mutual respect and brotherhood bequeathed to us by our forebears, the Ooni and Aláàfin. Now, ẹ jẹ́ kí n kàn tẹ́ni ikọ̀ ṣá. The gathering was attended by prominent Yoruba leaders, traditional rulers, and cultural figures, many of whom hailed the development as a new dawn for inter-kingdom relations. Ṣeré, then they play. Na play then they play. Because kò sí inter-kingdom relations kankan tó lè wáyé láàrin Ilé-Ifẹ̀ àtọ̀yọ́. Ẹ sọ pé mi Àkàndá sọ bẹ́ẹ̀. There is no way. Ìjọ tó lè wáyé níjọ́ tọ́yọ́ gbà wípé Ilé-Ifẹ̀ lórí àwọn ń tẹ̀lé Ifẹ̀. Ìjọ tó lè wáyé nìyẹn gbogbo eléyìí gbogbo pépà gbogbo à ń kọ àkọọ́lẹ̀ à ń ṣe nǹkan yìí play ni. Kò nítumọ̀ bí ìgbà téèyàn yin
ẹranko níbọn tí ẹ ta àbọ̀n wá dúró sínú awọ ẹ̀ tí ò wọ ara rẹ̀ ẹ̀rùn pé kò ní filẹ̀ bí ìgbà tí nǹkan họ lára ló ṣe máa rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ eré. Mr. Adebutu, the convener of the meeting, expressed satisfaction with the outcome, describing it as a milestone of reconciliation and vision. He said the coming together of the two foremost thrones will inspire peace and progress not only across Yoruba land but also among Yoruba descendants worldwide. A rivalry rooted in history, relations between the Ooni and the now you are talking. A rivalry rooted in history relations between the Ooni and the Aláàfin have historically reflected the broader power dynamics of Yoruba history. While Ile-Ife is referred as spiritual cradle of the Yoruba nation, Oyo emerged as powerful political and military empire centuries ago. Say military empire yẹn ṣì wá exist the same. So what are you talking about? Does it mean wípé Aláàfin wá ju Ọ̀ọ̀ni lọ tàbí Ọ̀yọ́ ju Ilé-Ifẹ̀ lọ? Ẹ ti rí i pé ní nǹkan kan tá à ń parí nǹkan kan ò tiẹ̀ lè parí ara ẹ̀. Ẹ má ṣì mí gbọ́ o. Mi sọ wípé bàbá wa bàbá Ìjẹ̀bú ò tí ì gbìyànjú agbára wọn o. Mi sọ wípé ìjà míì tó ṣẹlẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n tí mò ń jẹ́ kó yé ni wípé eré ìkìlàjà ń bẹ́kùn ṣe. Kàkà kíkì ni wọ́n sakápò ẹkùn kálukọ́ sọdẹ tí ọlọ́tọ̀ọ̀tọ̀. Bó bá jẹ́ pé ìjà parí Ọọ̀ni lo máikrófóònù tán máìkì tán fi ń sọ̀rọ̀ tí gbogbo ayé fi ń sọ̀rọ̀. Ọọ̀ni fún Aláàfin ṣẹ̀ṣẹ̀ mú fún kan nú àwọn ẹrú ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ clean ẹnu ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wá fi handkerchief wé lórí k'Aláàfin ó tó sọ̀rọ̀. Aláàfin sọ̀rọ̀ tán Ọọ̀ni yẹ handkerchief ẹ̀ fún Ọọ̀ni tún fi máikrófóònù yẹn sọ̀rọ̀ padà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lò ó. Now let me ask you, àwa tá a jẹ́ pìrìsẹ́ńtà tá à ń ṣe program ní rédíò máìkì ẹyọ kan ni gbogbo wa ti ń lò látọdúnmọdún. Ló fi jẹ́ pé bí wọ́n bá fi ṣépè fún èèyàn yóò mọ̀ ń tọ̀hún pé microphone tá a jọ fi ń sọ̀rọ̀ yìí máìkì tá a jọ fi ń sọ̀rọ̀ yìí bí ó ṣe rí fún ọ lílé. Àbí kí wọ́n á sọ pé ok kí n ní rédíò station nísìnyí kí wọ́n á torí pé kábíyèsí kan ń bọ̀ ṣé máa yọ máìkì tá a ti gbogbo àti ń lò ń yọ sọnù ni ń wà lọ ra máìkì mi torí pé kábíyèsí fẹ́ sọ̀rọ̀. Yorùbá lẹ́ni abá ti ń fura sí ká má bá rìn ẹni abá ń bá rìn ká má fura sí. Ẹni ó ṣe nǹkan tùfù ní kí ìsẹ́yìn kùlé ẹni tutọ́lẹ̀ tí ń fẹsẹ̀ rá ọ̀nà tí ń tó ti fi tó ń tọ́ ṣe ni. Ibi tá ti mọ̀ pé Aláàfin ò ní wà nù because ká lè mi lò lọ́jọ́ náà gangan mi ní ṣe nǹkan tẹ́nìkan kan ó tó rí mọ́ mi lọ́wọ́. Ẹ jẹ́ sáré fi fídíò yìí hàn yín ńgbà tí wọ́n parí ìpàdé bọ́n ṣe jáde pẹ̀lú bàbá Kẹ̀sìntìn. Ẹ jẹ́ àkọ́kọ́ sáré wo fídíò yìí kí n tó tẹ̀síwájú. Ẹ ṣé. Ìbàdàn parí ìpàdé lélẹ́yìn ìkan lọ́wọ́ ọ̀tún ìkan lọ́wọ́ àlàáfíà bóò ní ìbáṣepọ̀ tó kó jẹ́ pé léyìí dénú ọdọ́ kan wọn. Bàbá 90 ó ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà Yorùbá ò rí ṣe nílé ayé wọn títí tán wọ́n fi máa dé. Bàbá yìí rí ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tá a wí yìí ó ti kọjá gbogbo bí yìí ó ti kọjá gbogbo bí reason tó fi kọjá gbogbo rẹ̀ kò ní wípé Ọ̀yọ́ ò ní dẹ́kun ìtànkítàn àwa náà ò ní dẹ́kun àti máa fún ọ lésì àti máa tún tàn ṣe. Now that same day lọ́gbẹ́ni atán pè ní Àmọ̀tẹ́kùn Oòduà yìí ló ti jáde fòkì bí kẹta tán ó ti post fídíò yẹn ó ní ká wo ọwọ́ tí Ọọ̀ni fi gbé máikrófóònù fún Aláàfin ní comment section bẹ́ẹ̀ majority èèyàn náà ló ti dá lóhùn bẹ́ẹ̀ wípé sọ ọ̀fọ́ lójú ni ó wàá mọ̀ pé ọwọ́ àlàáfíà lọ ní ń lò ní Ọọ̀ni fi mọ́ mú nǹkan. Owó àlàáfíà ni bàbá ń lò owó àlàáfíà náà fi ń kọ̀wé owó àlàáfíà náà fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So ọwọ́ téèyàn fi mú nǹkan fún èèyàn does it matter bí wọ́n ṣe jẹ́ ọba aládé tó bí wọ́n ṣe jágbàlagbà tó ntọ́ bá mú yẹn tó fi rí mistake ń gbé mistake ni tọ́wọ́ afọ́ lójú mò ń bọ̀ wá play fídíò yẹn náà tọ́wọ́ afọ́ lójú tí ò lè sọ nǹkan kan nípa pé Ọọ̀ni f'Aláàfin máikrófóònù
Aláàfin tó ń fa handkerchief lé lórí. Ọmọ káàárọ̀ òjìrè kankan kò ní sọ fún mi pé b'Aláàfin ṣe máa ń fi handkerchief sórí microphone nìyẹn n lèmi fi máa mú picture níbi t'Aláàfin ti mú máìkì dání láì sí handkerchief lórí ẹ̀ ní fi mú jáde fún yín because tá a bá ń sunkún ká máa ríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà sọ pé Aláàfin ò lè ṣe t'Aláàfin ti padà sí lẹ́yìn ìgbà yẹn èèyàn Aláàfin dìde Aláàfin ti dìde Aláàfin dì mọ́yàn Aláàfin ti dì mọ́yàn Aláàfin bọ̀yàn lọ́wọ́ Aláàfin ti bọ̀yàn lọ́wọ́ rẹpẹtẹ Aláàfin tó bobìnrin lọ́wọ́. So kálẹ̀mí ni Aláàfin ni that same day kódà bí mo ṣe gba máìkì yẹn kò sẹ́ni tí ò ní rẹ́rìn including the Ooni because màá kọ́kọ́ kiss ẹ̀ ni màá kọ́kọ́ kiss máìkì yẹn ni ìyẹn ni ìbá jẹ́ news gbogbo ò bá máa gbé káàkiri ní ìsìn Aláàfin tó tẹ̀ sílẹ̀ ó tún mú microphone fún yẹn ìyẹn wé láńkáṣífù lọ́wọ́ ẹ̀sẹ̀ fi ń sọ̀rọ̀ so ìyẹn túmọ̀ sí pé kínni pẹ́nu bàbá mi rún àbí pé bàbá mi ti fòògùn sí kí nǹkan kan mọ́ bá a so àbí wọ́n dífá wọn ní kó sọ́ra fọ́ọ̀ ni àbí wọ́n ní kó sọ́ra fáwọn ọba àbí wọ́n ní kí ibi máìkì náà ó ti mú come on kí là ń bá káàkiri kí là ń lé tá kí là ń fà tá àfàtán mọ́ kí là fàfàfà tí ọ̀já kí là ń bá kiri so lára bẹ́ẹ̀ ni mo ti wá wò wípé a parí ìjà kankan a parí nǹkan kan ìjà ní bàbá Ìjẹ̀bú làwọn fẹ́ parí ìjà kọ́ ló wà ńlẹ̀ ìtàn ní bẹ ńlẹ̀ ìtàn oríṣiríṣi àgbélẹ̀rọ lóníranran sí Ọ̀yọ́ gbà wípé kò sí Ọ̀kànbí ni Ilé Ifẹ̀ gbà pé kò sí ti ń jọ́kànbí sọ́yọ́ wá gbà pé kò sí Ọ̀kànbí lóòótọ́ because ń lọ́kànbí ló bí bàbá àwọn Ọ̀kànbí bímọ méje bàbá àwọn làbí gbẹ̀yìn rẹ̀ a sì ti sọ́njọ́ ní pé ogún ni bàbá Ọ̀kànbí Oòduà lọ́tọ̀ Dàgbà ṣé Ọ̀yọ́ ti wá gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí àbí wọ́n ṣe ágíù mo wá ní ọ̀rọ̀ yìí ó ṣe wá parí bó ni ó ṣe níyànjú pápágbá ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ yìí in modern times occasional disagreements over hierarchy protocol and representation in national affairs created visible rifts between the two palaces. Can you imagine? So what are you now telling me? What are you now telling me? Ẹ̀dẹ̀ ni wọ́n reconcile. Bóun náà ṣe fẹ́ reconcile eléyìí. Disagreement over hierarchy. So yẹ kí disagreement wà lórí hierarchy. So yẹ kó wà lórí protocol. So yẹ kó wà lórí representation in national affairs. Kò sí nǹkan tó ń fẹ́ ṣe national t'Aláàfin náà ò ní sí mbẹ̀ ṣé dandan ni k'Aláàfin ó jẹ́ kó chairman ìgbìmọ̀ lọ́balọ́ba ní national does it change anything? So how do you now reconcile this? Sẹ́ńtọ́ pé k'Aláàfin ọmọ wọ́ọ́rì ni ẹ bá wáyé ńbẹ̀ kó chairman ó di mẹ́ta àwọn àmú méjì ńlẹ̀ Káàárọ̀ Oòjíire nìkan èèyàn ò ní mú kankan lẹ̀ Yíbò wọn ò ní mú kankan Niger Delta because àwọn ọmọ Ọ̀yọ́ ti ń clamor fún especially ìkànnì àwọn aṣòfin tó wá láti bẹ̀ ẹ̀ńtọ́ yọ lọ́pọ̀lọ́ tó yọ nílàákàyè ń torí kí wọ́n lè fa Aláàfin bẹ̀ wípé gbogbo region pátá ló yẹ kán ti mú chairman kó di wọ́búlúwọ́bọ káwá ní chairman 6 7 torí k'Aláàfin náà lè wà ń bẹ̀ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba. Ntí èèyàn ní pàtì táwọn èèyàn lè jàǹfààní ẹ̀ táwọn èèyàn lè jí ọ̀rọ̀ ẹ̀ ló yẹ kó jẹ́ olórí èrò èèyàn kì í ṣe tá a lágbà. Àfi bí ẹni pé wọ́n ṣépè síwájú f'Aláàfin pé ntọ́ fẹ́ lo oyè tó jẹ yìí o ntá fẹ́ kọ́ bá wa gbà wá lélẹ́lẹ́ tó o bá gbà ní fẹ́rẹ̀ kó náà wá kanra mọ́ pé wọ́n ti ní tí n bá ti gbà kí n mọ́ wálé.
So how do you reconcile those things? Occasional disagreement over hierarchy, protocol, and representation in national affairs created feasible rifts between the two palaces. Ṣé ti wá settle yẹn náà? Ọ̀nà wo lẹ gbà settle ẹ̀? Ṣé ti bá wọn pín dọ́gba bíi tilé wa, pín re láre, ìkan gbọ́dọ̀ jù kan bíi tọ́lọ́fà mọ́jọ. Recall that crisis erupted after the Ooni of Ife conferred the chieftaincy title Ọ̀kanlọ́mọ of Yoruba land on businessman Dọ̀tun Sanusi. Ọ̀kanlọ́mọ of Yoruba land kọ́, Ọ̀kanlọ́mọ of Oòduà. Ọ̀kanlọ́mọ Oòduà. The Aláàfin of Ọ̀yọ́ immediately challenged the Ooni's authority to bestow such a title on anyone, argued that only his stool can validly confer Yoruba-wide titles. Ṣètò wá ṣètò yẹn náà. Dádì wa, bàbá Ìjẹ̀bú, ǹjẹ́ ẹ láǹfààní àti mẹ́sàn gbólóhùn yẹn? Ẹ ló sà, kẹ́ ẹ tó lè parí aáwọ̀ láàrin Ọọ̀ni àtàláàfin. That means ẹ lè sọ fún Aláàfin categorically sakata para pé Aláàfin, Ọ̀rànmíyàn tó jẹ́ bàbá rẹ o, bàbá ńlá bàbá rẹ o, Ilé Ifẹ̀ ló ti wá. Ntọ́ bá mú tó fi wá láti Ifẹ̀ tó sì tún padà sí Ilé Ifẹ̀ láti lọ jọba tó wá jẹ́ pé Ilé Ifẹ̀ náà lọ wọlé sí, ó túmọ̀ sí pé Ilé Ifẹ̀ ju Ọ̀yọ́ lọ. Bó bá ti wá rí bẹ́ẹ̀, arabalọ̀gá ẹni abálábà ń bàbá gbà fún bàbá ẹ̀ ló dúró yìí. Ọ̀ọ̀ni ọjọ́ orí kọ́ wọn fi ń tò, apèrè yẹn gángan là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìjọ tẹ̀ bá ti wá lè sọ gbogbo eléyìí wò tẹ́bà tẹ́ bá sọ láyé kò nítumọ̀, ó nítumọ̀ kò ṣiṣẹ́. It doesn't work because láyé ọba okun adé síjú adé Olúbùṣe keje ẹ̀rí ogun ẹ̀bì tí kí mọ́ pèrè àti Alówólódù bí Ìyèrè, Ọláìwọlá Àtàndá, oríṣiríṣi àwọn èèyàn ti pè wọ́n papọ̀ bá wọn parí ẹ̀ sọ́tán láàrin wọn tán fi jáde láyé kò tán. Ìkíní ó bú kejì nínú pépà, èkejì ó gbé gbogbo èèyàn sí gbàgede ìta, yóò bẹ̀rẹ̀ sí ní mọ bú kìíní. Títà ń sí rẹ ní gidigidi. Aláàfin àná sọ wípé àwọn olóṣèlú ló gbàgbára lọ́ọ̀ni lọ́wọ́, kò rí bẹ́ẹ̀ látijọ́ rí. Bàbá àwọn ni ó ní empire, àwọn làwọn ń kógun jàwó, àwọn làwọn ń kó èèyàn lẹ́rú táwọn ń kó àwọn èèyàn tà, iye báyìí làwọn ń gbà ń sálárì, ẹ lọ wòwe kinní kan, How do you now reconcile that? How do you settle that? Now, according to the Aláàfin, the Ooni's authority is legally and traditionally limited to Ife Central, Ife North, and Ife South local government areas of Osun State, making the confinement an overreach. Ńgbà tó mo bá ń sọ fún bàbá ẹ̀ pé bá mi, ìbí ni ẹ mọ́wọ́ dé o, ẹ mọ́ mọ́wọ́ ju bíi lọ. Àmàlà tán gbé lé wájú wa yìí, yán tán gbé wájú wa yìí, bá mi bí ní kẹ́ ẹ jẹun dé. Ẹ má jẹun kọjá síbí torí pé ibi ìlágbára yín mọ agbára yín ò débí. Kálàfin wọn sọ wípé local government mẹ́ta ń lọ ní ìjọba lé lórí, ṣùgbọ́n agbára tó ń ká gbogbo ilẹ̀ Yorùbá. Does that make any sense to you too? Ṣé lẹ́yìn ó lè ṣiṣẹ́? Ṣé lẹ́yìn ó mọ ọpọlọ dání? Ṣé lẹ́yìn ó nítumọ̀ gidi? Ṣá wá lè parí ẹ̀ báyìí? Okay, in a statement from the Aláàfin's media office, the monarch issued a 48-hour ultimatum to the Ooni to revoke the title, warning of their consequences if the demand is ignored. Gbogbo alágbọ́ngbà yẹn a sọ̀rọ̀ pa ẹ̀. The Aláàfin referenced a Supreme Court ruling that he claimed supported his exclusive right to bestow titles covering Yoruba land, emphasizing that his stance is aimed at preserving traditional hierarchy and cultural order within the Yoruba nation. Ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn, tá bá ń sọ̀rọ̀ nípa Yoruba nation, we are talking of Ọ̀yọ́, Awẹ́, Akínmọ̀rin, Ìlọ́ra, Tèdè,
Ìsẹ́yìn. Gbogbo anybody tálàfin bá fi joyè kíní kan of Yorùbá land ibi tí wọ́n joyè sínú o kò dé Ìjẹ̀bú kò dé Ẹ̀gbá kò dé Ìbàdàn kò dé Ifẹ̀. Ṣebí kó kọ Yorùbá land ó ti wà ń bẹ́ẹ̀ ni nǹkan fẹ́ jẹnu kò jù bá náà lọ. Ṣùgbọ́n láfojúsùn Aláàfin pé gbogbo ibi tí wọ́n ti ń sọ yọ èdè Yorùbá ibẹ̀ lágbára ń kọ́fà títí dé Èkìtì. Àwọn ará Èkìtì wọ́n lè sọ̀yàn lóko nítorí ẹ̀bí èèyàn kan bá sọ pé Aláàfin ló ní ilé Èkìtì. Gbogbo àwọn nǹkan yìí ni ó wá sọ Aláàfin di ẹni yẹ̀yẹ́ ó sọ di ẹni tó ṣàgbàdo mọ́fòrọ̀ tó wá da láwàdà díẹ̀. Because gbogbo èèyàn wá ń béèrè pé ṣ'Aláàfin mọ̀ tán ṣá ṣ'Aláàfin mẹ̀tọ́ ṣ'Aláàfin mẹ̀tọ́ àwọn wo ní bọ́ bá gbìmọ̀ràn. So now, however, the Ooni through his media aid, Moses Olafare, dismissed the 48 hours ultimatum issued by Aláàfin. The fight led to a division, with certain groups supporting the Aláàfin and others claiming the Ooni held the higher rank. Previous efforts by Yoruba elders and political figures to mend fences often resulted in brief symbolic gestures without lasting effect. This is the same thing tó máa ṣẹlẹ̀ náà lélẹ́yìn. Ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ̀ọ́ rúgbìn mi Àkàndá Awikonko sí wípé kò sí ìfẹ́ kankan between the two monarchs. Gbogbo ntẹ́ rí yẹn drama lásán ni o, ìfẹ́ ojú lásán ni kò dọ́kàn. Kálukú ti tún mọ̀ wá nígbà tí kálukú délé. Kálukú ti gba tó gbàgbọ́ padà nígbà tó délé. Èmi Àkàndá Awikonko lèmi sọ bẹ́ẹ̀. Gbogbo orí adé tó wà níbi ilé mi, orí adé ọrùn lẹ̀kẹ̀, gbogbo yín pátá ló pé yọ, ẹ̀kú ìdíje ìní, ẹ̀kú àjọyọ̀ ìní náà. Mo kí gbogbo àwọn sẹ́nétọ̀, honourables àti àwọn ọ̀kùnrin tó wà níbi ilé mi. Ẹ̀sìn ìgbọ̀nà ẹ̀kú ìdílé mi. Àyẹ̀sí náà, mo bí gbogbo àwa ọmọ Yorùbá tí a wà nílé àpò oríire ìkọrin náà báyìí láti ní ìbára ṣe inú níbi ìlọlé láti wá sí ilé bàbá wa ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa wọ́n ṣe ọjọ́ ìdílé bàbá Adébútú kẹsì ní kẹsì ní yéwu ọ̀pọ̀ ṣẹlẹ̀ wọ́n ní kẹ́ẹ̀kọ́ bí olúgbogbo ti kó kẹ́ẹ̀kọ́ bí olúgbogbo ti kó kẹ́ẹ̀kọ́ bí àgbàgbà àgbàgbà ó fọ owó sórí ọmọ owó jẹ́jẹ́ bí owó ní ẹ̀ẹ́dẹ̀ fún wa. We would like to see all of you we appreciate it. I also know you not very well, but I must say that everyone that you've been very wonderful. You've been a good friend, you're a good advisor, you're everything. And everybody here today, I want you to learn something from me. And what is that? Is being magnanimous. The generosity is second to none. So if you have somebody like you, I strongly believe that when we have somebody like you in Congress, definitely Nigeria will be a better place. So I'm happy for you, Papa Chief, my name is you, in the Almighty God. Continue to enlarge the post. In the Almighty God, bless
ni ìbá ṣe dùn tó ká sọ wípé kò sóògùn mọ́kànsọ́tẹ̀ mọ́ bí orin eléré ìmí àkàndọ́ra Awikonko mú ẹ̀rí jáde fún ọ tó fi gbà pé lóòótọ́ kíní ò tí ì tán kò sì lè tán torí pé ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Ọ̀yọ́ legacy ẹ má tiẹ̀ tí ì jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ kí n tọrọ gáfárà kí n yọ̀ǹda ẹ̀yin èèyàn mi n ò fẹ́ kétò yìí ó gùn lágùn jù kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí tí òfin ní apá kejì torí pé àwọn ọ̀rọ̀ tí mo sọ mo gbọ́dọ̀ gbé lẹ́sẹ̀ gíẹ̀ sí fèrè gbé lẹ́sẹ̀ mo gbọ́dọ̀ fọ̀rọ̀ gbé lẹ́sẹ̀ ẹ má bínú o ẹ má bínú gbogbo òsàní jóbi lẹ́rọ̀ o ẹ̀yin náà ti mọ̀ o mo bá kan tọ́ ya ariwo a máa gbálé gboko mo ní tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀